Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín lénìí o lórí gbajúgbajà òṣèré tó ń jẹ́ Ìjẹ̀bú. Ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Gbajúgbajà òṣèré tíátà tí gbogbo wa mọ̀ sí Ìjẹ̀bú la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé Ìjẹ̀bú ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò. Ó tẹ̀ sí ìtàkùn ayélujára rẹ̀ Instagram wípé always be thankful, nǹkan tó fi ṣe caption picture mọ́tò ọ̀hún nìyẹn o. Ó kọ sí wípé always be thankful. Ẹ̀yin tí ẹ bá ní Ìjẹ̀bú lórí Instagram lórí IG, ẹ gbìyànjú láti lọ chẹ́ẹ̀kì rẹ̀ o kẹ́ lè rí níùsì náà. Ìròyìn fi yé wa wípé lẹ́yìn ọjọ́ kan tí Ìjẹ̀bú ra mọ́tò ọ̀hún ni Ìjẹ̀bú ó ṣẹ̀ṣẹ̀ post rẹ̀ o. Ó wá ń sọ wípé ọjọ́ àìríjẹ ọjọ́ àìrímu, ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ febi sùn òun ló pọ̀ jù. Ìjẹ̀bú ó tún wá share throwback picture rẹ̀. Lórí picture náà ó fi yé wa wípé Ìjẹ̀bú ó ti transform láti ọmọkùnrin tó pẹlẹbẹ gidi sí handsome young man báyìí. Ìbéèrè tí àwọn fans ń béèrè lọ́wọ́ Ìjẹ̀bú lẹ́yìn ìgbà tí Ìjẹ̀bú post fídíò ọ̀hún ni wípé wọ́n ní ọmọbìnrin tí Ìjẹ̀bú tí ó ń fẹ́ nígbà tí ò tí ì lówó, nígbà tí ò tí ì nọ́lá, nígbà tí ò tí ì nókìkí, wọ́n ní ṣé ó sì padà fẹ́ ọmọbìnrin ọ̀hún, ọmọbìnrin tó dúró tì nígbà náà, wọ́n ní ṣé ó sì padà fẹ́ ẹ. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí lẹ́ẹ̀kan sí o. Ó dìgbà kan náà.